ọ̀sẹ̀ kan sẹ́yìn ni kìnní lákọ̀ọ́ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá èyí tí ó fẹ́ dàbí àràmẹ́rìírí níbi tí ààrẹ Nàìjíríà nígbà kan olóyè Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti pàdé àwọn ọba kan ní ìlú Ìṣẹ̀yìn àbí ní agbègbè Ìṣẹ̀yìn níbi tí tó ti ń fún wọn ní ọ̀dà pé ẹ dìde ẹ jókòó gẹ́gẹ́ bí aṣáájú ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ àti àjàǹgbara ilẹ̀ Yorùbá ǹjẹ́ lèyí tọ̀nà látẹnu ọmọ Yorùbá pàtàkì sí àwọn ọba aláyé wa. ẹ ṣe sẹ́rí ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó dùn mí gidi gan. èyí tó dẹ̀ fi dùn mí ni pé mi ò ní orí ọ̀fẹ́ àtìgbà nínú àpèjọ yẹn torí ọmọ ìlú yẹn gangan ni. Wow. ọmọ ìsẹ́yìn ni wàláì ká ní mo wà ń bẹ àwọn báyọ̀ ni. mo máa ń sọ dáadáa tí máa lọ sí function mo ní tí máa lọ sí any function tí bá rí any government office à ń bẹ̀ tí you anybody tó bá rí ọba ń bẹ̀ máa kọ́kọ́ fi ṣe ọba tó government office yẹn because ọdún eégún lọ̀rọ̀ wọn ọdún máa kàn ní but àwọn ọba wà ń bẹ̀ kọrin kéésì owó tí Yorùbá máa ń pa ni pé bọ́ba kan òkú ní òkú jẹ àwọn olóṣèlú náà náà ti pé bọ́ba kan òkú ní èlé jẹ lójú ẹ̀ lọ́wọ́ agbára kan and constitution wa náà dẹ̀ ń lò lórí ọ̀rọ̀ ọlọ́ba ló ba ọ̀rọ̀ ọlọ́ba dé ló bá jẹ́ nínú ẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó gba nínú ó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa fún fún mi níbi àwọn ọba wa ọ̀rọ̀ bọ́sẹ̀ mọ̀ pé school of thought oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tó oníkálukú máa ń gbà ro nǹkan ó yàtọ̀ síra wọn. ẹlòmíà kàn lórí pé wẹ́ẹ́ àwọn ọba yẹn náà ṣèjẹ́ nǹkan tó jọ ń wá lójú wọn rí ọba mélòó náà fi fá mú mọ́. ọ̀nà ẹ̀kúrú lọ̀pọ̀lọpọ̀ ní wọn náà ló gbà tí wọ́n lọ wọ́n fi ti ìjọba bẹ́ẹ̀ mọ́ díẹ̀. so ẹlòmíà ní ìwé nǹkan tó wọ́n bá rí lójú wọn níbò kàn wọ́n. but nǹkan tí mo fẹ́ ro àwọn tí irú èrò tán ní èrò bẹ́ẹ̀ ní bó ṣe lè wò kórí ìgbà náà lọ́yìn máa ti bẹ̀. tó a máa kọ́kọ́ lé akáká lọ ká tó wá fàbọ̀ bẹ́ẹ̀ jẹ́ a ti gbọ́dọ̀ máa ṣe irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. because by right ọba bá lórí ohun gbogbo àwọn ọba náà ó ti tó high time ta gbọ́dọ̀ padà sí a gbọ́dọ̀ ja ìgbà yẹn gbogbo Yorùbá dẹ̀ gbọ́dọ̀ ja ìgbà yẹn bá máa padà sí bó ṣe ń yan ọba gbọ̀ngàn ó jẹ́ pé ẹ̀sìnfà ẹ̀ bá fún tó máa ń jọba a gbọ́dọ̀ padà tó wọ̀n ní dàpọ̀ pẹ̀lú wọn nínú wọn. nǹkan tó máa ń fa irú ìbéèrè tí àwọn abéèrè lẹ́ẹ̀kan pé ṣé agbára yìí wà ṣé agbára yẹn náà la fi ń ṣe àbí báwo ni tí wàá ṣe fẹ́ nǹkan tó fà á nìyẹn irú nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn sí àwọn ọba yẹn náà wọn ò jẹ́wọ́ ọkọ̀ọba làwọn ó yẹ kán jẹ́wọ́ ọkọ̀ọba làwọn ẹni títẹ bá wo kíní yẹn jọ yẹn mú òun mo dẹ̀ ń tu àwọn kọ̀ọ̀kan tó ń rẹ́rìn inú wọn. bẹ́ẹ̀ni. wọn rò pé torí nǹkan tó fẹ́ jẹ torí Ọlọ́run wọ́n dẹ̀ gbogbo Yorùbá náà ń tà. bẹ́ẹ̀ni. gbogbo Yorùbá pátápátá náà ń tà kó sára wọn wọ́n tà gbogbo Yorùbá òun náà tà ní ètò rẹ́rìn inú wọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ kó ju gbogbo wọn le tí ó fẹ́ nà wọ́n ni kó lè nà wọ́n kò tẹ̀rù òjẹ́ ẹrù ni òjẹ́ káníjọ́ yẹn sì wọ́n pe àwọn jọ ni pé àwa ni máa yí dọ̀tí báyìí nítorí Ọlọ́run kí la lè ṣe fún àwọn náà pé bíríkótó kan pé bíríkótó kó dẹ̀ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kó dẹ̀ wọ́n kó dọ̀ wọn ní nǹkan ẹ̀ ti wá ẹlòmíì ò ní dánrú ẹ̀ wò ó kò torí pé àwọn náà kàn wò wọ́n dẹ̀ fi ṣe oṣù wọ́n fi ń para wọ́n ti dìlé fáwọn òdòlúgbèjà torí àwọn náà ò mú bó ṣe ẹ̀kọ́ mu wọn ọba mi à ní ààrẹ sà ààrẹ o ṣé ń gbọ́ mi sà nǹkan tí ọmọ Yorùbá kan tiẹ̀ sọ ni pé kì í ṣe Ọbásanjọ́ gan ló ń bá rẹ̀ wí tàbí Ṣèyí Mákindé ni ó ń sọ ń bẹ̀ wọ́n ní àsíá Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà gan ni Ọbásanjọ́ ń sọ fún pé kí wọ́n bọ̀wọ̀ fún nítorí gbogbo ohun tó ń jẹ́ ọba ìjòyè àti ohun gbogbo àti ohun yòówù kéèyàn ó jẹ́ wọ́n ní nínú àkóónú Nàìjíríà ló wà ìyẹn ń kọ́ sà. ẹ ṣe ṣe mọ̀ fún àwọn tí mo sọ yẹn pé ọ̀nà tó ní kálukú ń gbà ró ọ̀tọ̀ọ̀tọ̀ ni. òun ni jẹ́rìí ibi títí yẹn
lóbìnrin ẹ tó sọ yẹn náà òun náà rí sọ lórí tó bá wo constitution Nàìjíríà ó ti fi àwọn ọba sí abẹ́ ìjọba. bẹ́ẹ̀ni. kó tó di pé àwọn amúnisìn àwọn òyìnbó wa kó wa ní ẹrú báwo la ṣe ń ṣèjọba wa lọ́dọ̀ wa lù ìbáwọn ọba lórí ohun gbogbo àwọn ọba ló ń ṣèjọba fún wa. but ìgbà tó ẹ̀mọ́ kí mo ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ó ló yẹ ká jà lórí constitution tó fi ọba sí àbí àwọn olóṣèlú. ọba fúnra rẹ̀ lè jà fúnra rẹ̀ lè sẹ́yìn wípé tó bá ní òun ò fẹ́ anything láti àmọ́ àkókò mi ṣe ọ̀nà ìjọ kan la máa ń kọ́ ọ. bẹ́ẹ̀ni. tọ́ba kan bá ti dé sí pé I don't even need anything for mi ò fẹ́ kankan látọ̀dọ̀ yín má dá sọ̀rọ̀ mi ẹ fi mí lẹ̀ mi ní gbowó lọ́wọ́ yín mi ò ní ìlọ́pàá àṣẹ látọ̀dọ̀ yẹn tí máa gbọ́ pàṣẹ fún mi. àwọn olóyè àtọ́ba jẹ́ wà náà àwọn onígbọ́n gbọ́ pàṣẹ fún mi mi ò fẹ́ jọba àti ìfẹ́ tí mo fẹ́ ṣe tó jẹ́ dúró lórí ẹsẹ̀ tó ṣe tó bá kọ kinní yẹn fún wọn tó ń bá rí ṣe tó ṣe bẹ́ẹ̀ ìmí náà máa rí ṣe ọba mélòó ló lè ṣírò nǹkan yẹn. ìdí àti túmọ̀ ẹ̀jẹ̀ ni mo ti sọ sílẹ̀ yẹn pé púpọ̀ nú àwọn ọba yìí náà sẹ̀ ìmí ọba ò tọ́ sí i tó jẹ́ pé àwọn olóṣèlú yìí náà ló lọ bá gbé ẹjọ́ ìtìmí lẹ́yìn bá débẹ̀ máa ń ṣèfẹ́ yín tó bí ọba bẹ́ẹ̀ tó bá wá débẹ̀ kílẹ̀ rò kó máa ṣe lẹ́nu ọ̀nà míì tó máa gbà wò ìmúbáyọ̀ kan sọ̀rọ̀ náà ìgbà kankan kan bẹ́ẹ̀ ó ní queen ní England king ló wà ń bẹ̀ sí ìgbà pé ta ló tó bẹ́ẹ̀ gbà àwọn nǹkan ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ wo ìgbà táwọn òyìnbó débi pẹ̀lú ìjọba ọlọ́ba dẹ́ta ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé a ní ọba ní gbèríko bẹ́ẹ̀ ọba tó ti pọ̀ jù nǹkan tó fà á tí òfin jẹ́ kó fẹ́ ní ìlójú àwọn ìjọba yẹn mọ́ nìyẹn kálọ̀ bá mọ níwọ̀n bọ́ ṣe rí ńgbà yẹn lọ́hùn ni tí ó ṣe pé àdúgbò kan ọba kan wà ń bẹ àdúgbò bẹ́ẹ̀ ọba mi wà ní àdúgbò bẹ́ẹ̀ ọmọ àsọba ẹnu ọba dẹ̀ tó lẹ̀ ẹnu ọba kálù lọ ẹnu ẹni ìjọba tó jẹ́ pé ìṣẹ̀ṣe ló mọ tọ́jà ìṣòro lẹ́kùn tó pé gbogbo òlu adúró tì nǹkan tó máa fi jí ọba yẹn wá pèsè ẹ̀ fún. ọtún bá ti lọ ń bá olóṣèlú ní olóṣèlú tó ti níyẹn ìgbájú lójú gbogbo ọmọ Yorùbá ni olóbi jẹ́ pé àwọn máa ń sọ ìṣúlẹ̀ tàbí ọba kan tó ń gbà mí tí wọ́n ń ṣe Yorùbá tí wọn ò ti ń ṣe Yorùbá kíká ni wọ́n jẹ́ Yorùbá ni nínú àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó máa ń gbé ẹ wo gba election Awólọ́wọ̀ nígbà àjọ ìdáná nígbà máa wájú lọ́wọ́ àbẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹ wo ìgbà tí MKO Abíọ́lá náà ìgbà táwọn wá kúrò ń bẹ̀ ní Buhari ṣẹ̀ wá délẹ̀ Haúsá ló ṣẹ̀ wá ń dìkẹ́ ló ṣẹ̀ wá ń recognize ló ṣẹ̀ wá ń honour Abíọ́lá nǹkan tó yẹ kẹ́yìn ṣe ẹ sọ nǹkan tí bàbá sẹ́rí wọ́n sì ní pé ó mú fi ní wàláì ó dẹ̀ ń dùn mí gan ká ní mo wà ń bẹ̀rẹ̀ ń jọ ìnáwó báyọ̀ ní dìde nǹkan tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ lọ́sùn máa jẹ́ kó yé wọn pé láyé òjò ẹ̀ lè má jọ sí Yorùbá ṣe kí ní ti ń pọ̀ jù ẹ wọ election yìí tó lọ yìí náà tí wọ́n dúró lọ ààrẹ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tọ̀ lẹ́tọ́ tó sọ̀kọ́ tó ìjẹ́ election so anything tó bá ti yọmọ sí Yorùbá in the first place kò yẹ kó máa Yorùbá ìfún sílẹ̀ wọn nǹkan tó yẹ kí gbogbo àwa Yorùbá ṣe ń sìn ní pé any function Yorùbá kankan wọn fẹ́ rí wọn bẹ̀ torí wọn ṣojú wa kọtẹ́nu oko lẹ́yìn kan bá lẹ́yìn kan fẹ́ ṣe àwọn kan tún gbẹ̀yìn wá tó lọ ṣàṣírí yẹn wá lọ sọ fún ọ pé àwọn kan wà lẹ́yìn kí ní kankan kankan bẹ́ẹ̀ àwọn kan tún nínú omi ò bá ń ṣe omi ò bá ń sínú ẹ̀ orí nǹkan kan máa jẹ tó jẹ pọ́npọ́n wọ́n yóò rò pé àwọn lè ráǹfà lẹ́kọ̀ọ́ jẹ. nǹkan tó dẹ̀ ń fọwọ́ agbó wa sẹ́yìn gangan nílẹ̀ Yorùbá nìyẹn you all need to rise to this and jẹ́ pé any function tó bá jọmọ́ fi Yorùbá ẹ má fi bàbá yìí síbẹ̀ mọ́. ìjọsìn alárò kò bóyá o ti tán ìtàn lè ṣe tán máa ṣe mọ náà lọ́dún sí yẹn ẹ sì rí nǹkan kan o mí yìí ń bọ̀ o tó tún máa fẹ́ lè fi tó ṣẹlẹ̀ yẹn lọ. so advice mi fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá káwọn kọ́kọ́ kóra ọjọ́ council of ọba àdúrà any function tó máa gbé any one of them wọ́n dẹ̀ pé bàbá bá fi lọ síbẹ̀ kí kankan ni wọ́n má débẹ̀ kí kankan nínú wọn kó má débẹ̀ then àwa náà táwájú ọmọ Yorùbá káwọn náà wá dìde pé any function tó máa fi bàbá yìí tó máa lọ síbẹ̀ á lọ dáadẹ wí bàbá yìí ní ìlú síbẹ̀ oníṣojú Yorùbá bì kankan so nǹkan tí mo fi padà ṣe ni ẹ because ìdọ̀tí tí ò dáa ni tí ò dáa rárá òní kìíní yẹn so mo wá lé ná lórí ẹ o. ẹ ṣeun sá kí